حب رسول ربي وحين أجابته سرت لجميلة ليبكي القوم يرجوني أواما gbogbo tí a ti àyè wí ó fi ń kí bàbá wa Sheikh Suleiman بأحمد أردك إرادي مالي وعيشت وسرت عندكم جميلا ó fi ń kí ìwọlé wọn أحبك منذ ما كل قولي أرادي gbogbo tájí ayé ń wí محمد وسماواتي لجميلا ìwọlé Sheikh Suleiman بذكر محمد أهل وتعلو oníkìtìpá مقاما ثم أمكنت لجميلا ويتصل لفؤاد متى أصليه على من جاها والدنيا جميلا يا رب أصلي على محمد متى سيغونا نعمة لجميلا متى سيغونا نعمة لجميلا mo kí ìkàlẹ̀ gbogbo ẹ̀yin àgbàlagbà àfáàní láwùlá ìlímọ̀ àlímùlá tẹ̀bùkọ́ lánàá kíyàmú wàlá tàhákọ́kọ́ fi ní ilé ìlẹ̀húnlá àdàfún mo fi gbólóhùn kékeré ni mo fi kí gbogbo ẹ̀yin àgbàlagbà kọ́lọ̀ ń jẹ́ àrí yín pẹ́ ẹ̀yin ìyá wa ẹ pariwo ànábì wa Muhammad dáadáa. Àyàmọ́ yàrá ní àná ní mutafakirun ó dáa ká kí wọlé àwọn àgbàlagbà onílù la ilaha illallah Muhammadu Maulana. La ilaha illallah Muhammadu Maulana. Oda Allahu ya Allahu ya Allahu ya Allahu ya Allahu ya ya Malijali Qasidi ya Gauza o Maulana. Nadiuka muditori nabi sifati Allah nadiuka muditori nabi sifati Allah bimazari li asima bisirri sadi Maulana.
Wasafta Muhammadan bi kamali wa jalalihi wa jamalihi. Wọ́n tún sọ pé kí n sọ pé inna salata ala nabiyyi da'ahu. Inna salata Allahumma salli ala Muhammad. Àwọn olókèdè ni ó máa bọ̀ wá gba ilé yìí náà kúnná. Àsìkò sí máa àbáwá Sheikh wa Sheikh Muhammad Al-Hamowy. Adamallahu hayata Sheikh. Sheikh Muhammad Al-Hamowy. Adamallahu hayatahu. Wílẹ̀ kan sí Sheikh Muhammad Al-Hamowy. Adamallahu hayatahu. Ẹ rí i pé tọ́rẹ̀ wọn bá ti wọlé jáwù máa ń change lẹ́ẹ̀kan náà ni. Wallahi. Gbogbo jáwù yẹn yóò change lẹ́ẹ̀kan náà. Hakiko. Torí wípé positive and positive Bẹ́ẹ̀ni. kò sí negative nínú àwọn méjèèjì. Allah. Positive and positive tí wọ́n òun ní di Allahu nuru samawati wal ardi. Masalu nurihi kami Bàbá wa sifati. àgbà Sheikh wa àgbà àwọn ni wọ́n wọlé léyìí tó jẹ́ wípé gbogbo ayé ti ń retí ìwọlé wọn. Bàbá wa tó jẹ́ wípé àwọn náà lọ́lọ́run fi ń búra nínú Al-Qur'an wípé Yasin wal Qur'anil hakim innaka laminal mursalin. Yasin. Má ẹ̀ ṣe wá sí i dákun torí Ọlọ́run wípé má dáwọ́tù ẹ̀ má tiẹ̀ dáwọ́tù ẹ̀ Ọlọ́run lòun búra pẹ̀lú àná Muhammad òun fi Al-Qur'ani búra má dáwọ́tù ẹ̀. Bàbá wa Sheikh Suleiman oníkìjìpá alimiskinu billah Mufti Diyar fáàrí gbogbo ayé Ọlọ́run ní innaka laminal mursalin. You are highly welcome to your home, sir. Ẹ káàbọ̀, sir. Alikadiri wa kí bàbá